Africa Content TV. Ìjọba dáhùn pákéjì tó wà nílẹ̀ ẹ̀fọ́mọ ìgbà ọlọ́nìkanlọ́ ó lẹ́yìn ní ìmọ̀ ìwà gbogbo tí a lè tọ́ sí ilé ìpè àwọn ọ̀pọ̀ ló àwọn ọ̀pọ̀ rèé. Gbogbo wa láti jẹ́ dòdò. Àwọn ọ̀pọ̀ máa bí wọn. Àwọn ọ̀pọ̀ òdìdí. Àwọn ọ̀pọ̀ máa bọ́ yẹn. Rashidatu, gbogbo ọmọ ayé pè ní mọ̀ fúraṣọ. Rashidi, Rashidatu, aya ọ̀rẹ́ wa Jíbọ́lá Bàjọ́, aya Kóredé Mọ́fì, tí gbogbo ayé pè ní Rashidi, dáhà ń pè ní mọ̀ fúraṣọ. Jíbọ́lá Bàjọ́, Rashma, ọ̀gára Rashida. Ó máa ní sọ́jà òbí lálábàgà lẹ́yìn ọ̀rẹ́ tẹ́gbẹ̀rẹ́ tó gbẹ bí alábọ́bí wá. Tẹ̀bí ọ̀bùn èèyàn láta mẹ́rin àtọ̀ wọn lọ. Tẹ̀bí ọ̀bùn èèyàn láti dáadáa àtọ̀ fún wa. Tẹ̀bí wọn ti rí látọ̀ wọn o. Oyinra ṣìgbà tó mọ̀ òkú aṣọ ni. Oyinra ṣù ebi ọba ń ká àdùnkù mọ̀ yó. Ìgbòho aṣọ ìwà òwe ṣe àlàbí inú. Àdùnmí ayé alájí mọ́fì ọ̀rẹ́ wa oṣù Akóredé mọ̀dá yóò dé ní ẹ̀ ọ́ lẹ́wọ̀n tá mo ti ní ẹ̀ ọ́ Rashidatu Rashidatu pọ̀ o tàbí sọ pé kọ́kọ́ kò lè pọ̀ lójú ọlọ́tẹ̀ èlé pọ̀ lójú olè pàṣẹ torí kì í ṣe tiẹ̀ ìfàsílẹ̀ àbáńkà kálọ́sọ̀ gbogbo pọ̀ o. Ẹ̀wọ̀n Rashidatu ó pọ̀ bá a sí ọ̀rẹ́ rẹ̀ lójú ọkọ̀ ní ẹ̀. Ó pọ̀ lójú àwọn ẹbí ẹ̀ kì í bọ́lá. Ó pọ̀ lójú àwọn tajẹ́ pàdé ẹ̀ yóò rà á. Àwọn tajẹ́ bọ́dà ẹ̀ kì í bọ́lá o. Ó pọ̀ gan lábàáńkà lójú wa. Rashidatu àdàgbà o. Happy 50th. Golden Jubilee ogun ní Fáṣọ. Lábàṣọ lábàáká ìyànjú Rashida. Aya Kóredé Mọ́fì. Happy birthday to you. Long life and prosperity. Happy 50th. Ọ̀nì ṣe ìdágbére báyẹn. Èyí ò kìí já ṣe mọ́ lábá. A máa ṣe 55, Adé máa ṣe 60, wà ṣe 70, wà ṣe 80, wà ṣe 90, 100. Wọ́n ní lábàgà mi àlábí lágbára náà láti ìgbà tó ẹ̀rọ mọ́ṣọ́.
Rashida 50 years. Rashma Pumi. Orúkọ tá a máa ń pè ní ẹ̀. Rashma Pumi. Rash baby at 50. Rashma Pumi. Ìwọ́n tó o bá pè Rashida lórúkọ yẹn. Á jẹ́ tilétilé. Àwọn tilétilé náà lè pe Rashida abẹ́rẹ́ òbí Rashma Pumi. Èso Rashida ayakúrò ẹgbẹ́ mọ́fì. Ó ń lò ní nǹkan tẹ̀lé ní ọdún nílẹ̀ àwọn ọba ká ọ̀rọ̀ ìdílé jẹ́ yá. Sáré lọ gbogbo mọ̀ o. Kó pọ́ fẹ́. Akérèdé Rashida tó wà. Àtẹ̀lé ní ẹ̀ o. Ayasa mọ̀ fi hàn. Ayapadi ni kárẹ̀ mọ̀ fi. Ìyàgòrèdè tó bẹ bí Àgòrèdè family lọ́ní àti ẹ̀rọ àṣìgbà tó àṣẹ púpọ̀ ọdún láì. Gbogbo ẹbí látọ̀dọ̀ tiẹ̀ náà wọ́n ní àjẹ́ pé ọmọ alájà ọ̀bí ìgbà tó wọ́n ní ìṣẹ́jú kan náà yá. Àwọn ọ̀rẹ́ ẹbí ará àdúgbò àjìbọ̀lá ará ilé o. Wọ́n ní ẹjọ́ pé o pẹ̀lú kú nílé ìwé Rashida tó a. Rashida wa dàgbà o. Rashma Pumi Rashida àti ọmọdé ayé ndé. Sàmọ́ fi hàn. Ayapadi ni kárẹ̀ mọ́fì. Ìyàgòrèdè. Tó bẹ bí Àgòrèdè family. Lọ́ní àti ẹ̀rọ àṣìgbà tó àṣẹ púpọ̀ ọdún láì. Gbogbo ẹbí látọ̀dọ̀ tiẹ̀ náà wọ́n ní àjẹ́ pé ọmọ alájà ọ̀bí ìgbà tó wọ́n ní ìṣẹ́jú kan náà yá. Àwọn ọ̀rẹ́ ẹbí ará àdúgbò àjìbọ̀lá ará ilé o wọ́n ní àjẹ́ pé o pẹ̀lú kú nílé ìwé Rashida tó a. Rashida wa dàgbà o. Rashma Pumi Rashida àti ọmọdé ayé ndé. Ìyọ̀mọdé ọmọ tí Rashida àti èrò tí wọ́n ní àbúrò tí wọ́n ní ọ̀rẹ́ tí wọ́n ní. Ó ṣe dáadáa sára lábí akẹ́rà ìjẹ́ òjẹ́ Rashida. Rashma Pumi ìyá àgbẹ̀rẹ̀ long life and prosperity. Lónìí ṣe ìtàn tó dágbére fáyé. Wọ́n á ṣojú bẹ́ẹ̀ lọ bùkẹ́lẹ́ àwọn mẹ́ta aláàbẹ̀ náà mi. Àmì àmì ní ẹ̀ṣẹ̀.